happy birthday to you ọmọ onífàdé happy birthday to you olóníyàn fọ́ni we wish you long life and prosperity. ọmọ onífàdé olúkùnmi king olúkúnmáìtì làwà kí lọ́wọ́lọ́wọ́ ìgbàrà odò èkìtì nílé bàbá tó bí ọlọ́mọ agùntàsọ́ọ̀lù ọkùnrin ire ó mọ́ lára fẹ́rẹ́fẹ́ ẹ̀rín owó ní mọ́rin kì í pariwo kò lè ṣàìmọ́ rẹ̀ rí owó torí ọmọ ẹlẹ́yẹ ni ọmọ ẹlẹ́kíkú lọ́dúnbẹ̀ yìí ò wọn lana àṣejẹ nílé ìrò ọmọ olúwo kíkan nílẹ̀ sí pàkìtì òruwọ̀ ìwọ lọmọ olóyè takọtabo ọmọ olóyè ọ̀rùjọ nílé ìlàkóyìn bàmọ́ ọ̀fẹ́ kan tí a ṣẹjẹ omi ìwọ lọmọ ẹlẹ́yẹ ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ àti lórí òkun lọ́nà ògbàrà odò ìwọ lọmọ òbí òsáré amadiwọ̀ aláyélégùn lórí ẹ̀sìn everybody ẹ listen bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ bitcoin gift card king olúkúnmáìtì ní ẹ ké sí olówó cash app olówó mtcn àwọn the world pyramid. ojúsọdún wà sọdún mọdún ojúsọdún wà sọdún. ìbẹ́tọ̀ kàmpálà àwo rẹ̀ pàdé rẹ̀ ìmùlẹ̀ rẹ̀ gidi ló ní kí n mọ̀ kíyọ. ó ní bó ti sọdún èyí nínú ìyẹyẹ owó rẹpẹtẹ àtàlàáfíà tí í ṣe bálẹ̀ ọ̀rọ̀ láyé bí wàá tún fara rẹ̀ ṣèyí tó bọ̀ lọ́nà. aṣẹ́ni lórí ayé kan ò ní jẹ́ olórí òní wàkísà kẹ́yìn aṣọ òní bá wọn kọjá ọlọ́jọ́ lọ bẹ́ẹ̀ ló ní bá wọn rí kú o sì ní fàìsàn lójú à. ọlọ́jọ́ ìbí òní ẹ jẹ́ kí gbogbo ó mọ̀ sọkútú ọ̀wọ̀ sọkútú ọ̀wọ̀. ẹ fẹ́ mi ní lọ́ọ̀dù kẹ́ẹ̀kẹ́ mọ́ fi yọnu happy birthday to you àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́mi. Thank you for watching our video. Follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.